ń bára ẹ má gbé ọ̀rọ̀ ẹ wá sórí social media. Wo bí má ṣe lògùn má mọ tó bá ti ṣe àwọn ayé máa mọ̀. Ṣé gbogbo ilẹ̀ rí bàbá tí Agbala Gabriel gbé jáde? Bàbá tó sọ pé òun lò 47 years ní Canada. Ẹ jọ̀ọ́, ṣé lóòótọ́ ni bàbá yìí lò 47 years ní Canada? Aside pé ó lò 47 years ní Canada, ìgbà tí bàbá yìí meet Agbala Gabriel, àwọn ohun tó sọ f'Agbala Gabriel ni pé òun ò bímọ rí láyé òun. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ ti mọ ẹ̀yin èèyàn mi, ṣe rí èmi Gabriel Black, èmi ò kì í máa ń tẹ̀lé ìròyìn òfegè. No, eléyìí sọ, èmi ò kì í tẹ̀lé. Ẹnu ẹni tí nǹkan ti ṣẹlẹ̀ sí, Ọlọ́run ti ṣe, afẹ́fẹ́ ti fẹ́, a ti rí fùwọ́ ẹdìyẹ. Àṣẹ bàbá níyàwó tí ó ń ṣe ìyàwó kan, tí ó ń ṣe méjì. Àṣẹ bàbá bímọ tí ó ń ṣọmọ kan, tí ó ń ṣọmọ méjì. Kí ló wá ṣẹlẹ̀ sí bàbá tó fi di pé bàbá ò fi rántí pé òun bímọ, bàbá ò fi rántí pé òun níyàwó? Kí ló ṣẹlẹ̀? Àwọn nǹkan tí àwọn èèyàn sọ lórí social media, bàbá lu kíní kan bì kan, bàbá gbáyé kan, bàbá gbáhùn kíní kan, bàbá lọ sẹ́wọ̀n, bàbá ṣe gbá, bàbá ṣàwo. Kí ni nǹkan tó gbé bàbá yìí, bàbá 81 years, kí ni nǹkan tó gbé dẹ́wọ̀n? Máa play fídíò yẹn fún yín, ẹ̀yin èèyàn. Ẹ wá gbọ́ àṣírí láti ẹnu bàbá yẹn, láti ẹnu ìyàwó, láti ẹnu Agbala Gabriel fúnra wọn. Ṣùgbọ́n ṣáájú kí n tó play fídíò yẹn, ẹ̀yin èèyàn jù under comment section yìí, ẹ bá mi comment pé God bless Agbala Gabriel. Torí pé kí ni tí kò bá sí Agbala Gabriel tí Ọlọ́run lò láti fi tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, kò sẹ́ni tó máa mọ̀ o. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé bàbá ṣe ìtó jẹ́ irọ́ wà ń bẹ o. Báwo la ṣe fẹ́ mọ ìtó jẹ́ irọ́? Báwo la ṣe fẹ́ mọ ìtí kì í ṣe irọ́? Ìdí rèé tá a ṣe gbọ́dọ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ó ní agbára. Ẹ̀yin èèyàn mi, Gabriel Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń wò mí, ẹ bá mi subscribe sórí ìkànnì yìí, Gabriel Black TV show. Mo kí yín o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun la fi ń ṣàríkọ́gbọ́n. Lágbára Ọlọ́run, gbogbo ojú tó ń wò mí tó sì ń bá mi share show yìí, tó ń bá mi subscribe, ọ̀rọ̀ èmi àti yín wọ́n á máa fi ṣe àwòkọ́ṣe rere ni o. Wọn ò ní fọ̀rọ̀ èmi àti ẹ ṣàríkọ́gbọ́n o. A ní kó sí páńpẹ́ ayé o, a ní jì sọ́fin ayé. Ẹ bá mi wo fídíò yẹn, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi wò ó. Ẹ wo tí interview yẹn wo tó mú wá, ẹ wo ọmọ wọn, ẹ wo màmá tí wọ́n jẹ̀yà. Look at this wonderful mama. Mama ẹ hallelujah. Hallelujah. Ẹ wo wonderful mama yìí, ẹ wo ya alálùbáríkà yìí, ẹ wo àwọn ọmọ, ẹ wo wọn. Ẹ jẹ́ bí lèrè àwọn ọmọ yìí, wọn bá má rí bàbá yìí tí wọ́n fi jáde láyé. Àwọn ọmọ yìí ọba má rí wọn. Ẹ wo àwọn ọmọ wọn, ẹ wo àwọn ọmọ, look at them. Ẹ wo wọn twins, ẹ wo baby, don't cry, sir. When I got to the church, I went. You saw me then. I went. It's the first time they will see their grandfather. Ẹ ti ẹ̀ jẹ́ àkọ́ pàǹtí bàbá mi ìmọ̀ tán ṣe ìmọ̀ wọn. Ẹ ti ń tógbó tán bá ṣe láyé. Ẹ ti ẹ̀bọ̀ gbé ìṣẹ́gbẹ́ kan náà. Ta ni ò jẹ́ ẹlẹ́ṣẹ̀? Ta ló mọ́ nínú ẹ̀yin tẹ́ ń wò yìí? Ta ló pé nínú ẹ̀yin tẹ́ ń wò yìí? Ta ló mọ́ nínú yín kó nawọ́ sókè? Ta ló wà ní àìṣẹ̀ nínú yín? Ta ló wà láìsí ẹ̀gbin nínú ẹ̀yin tẹ́ ń wò yìí? Ta ni ayé rẹ̀ mọ́ jùlọ? Ìwọ tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ìkọ̀kọ̀ ni ọ́. Ìwọ mọ́kò ó ń lẹ̀ mọ́ ọmọlàkejì. Ìwọ gan tó yẹ kán lọ bẹ́rí ẹ̀ sóògùn. Nípa tó yẹ pé yín tó o sí ò ṣe é gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ sọ tó pọ̀ nípa bàbá. Tẹ́ ẹ bá ń wo interview, Bíbélì gan sọ pé lè ní ká yára láti gbọ́, ká lọ́ra láti comment. Àwọn èèyàn kan wà nínú ayé báyìí. Kó tó gbé comment ti lọ. Kí ló ti ẹ̀ kàn mí? Nígbà tí wọ́n bí yẹ ẹ̀dá kó mọ̀ bọ̀ ṣọ́ọ̀ṣì. Àbí nígbà tó forí gbálẹ̀, ní tó lè ṣe bàbá rí ẹni pé máa bọ̀ ń bí, máa bọ̀ wájú prayer ti ń bí. O ò ní débi tí wọ́n ti gbé ọlọ́dẹ alágbọ̀n.
àwọn set àwọn tó wà nínú ayé ń sìn bọ̀dá ìsọ̀kẹ́ni kan lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní àwọn tí orí wọn bàbá lọ́dún ó ní àwọn tí orí wọn ò pé ó ní wọ́n ti pọ̀ ju àwọn tó rí wọn pé lọ wọ́n interview èèyàn ìwọ ń sọ̀sọ́kùsọ lẹ́nu ṣé gbogbo èèyàn náà ń gbowó fún ni gbogbo èèyàn kọ́lé máa gbowó fún wọn à gbowó fún wọn ì gbowó fún bàbá àní inú mi ti ẹ̀dùn pé he is now connected he is now reconnected with his family. Bàbá ẹ wò ìyàwó yìí. Bàbá kí ló dé ẹ wo àwọn fámìlì ńlá látẹ ẹ ní ẹ wò wọ́n ní professor ní bàbá yìí. Àwọn náà he's not a professor. It's a nickname, but it's a nickname. I teach the English language. I'm known at so many centers, Apex classes, and so many centers like that, and all that. Link up so many. So I teach the English language. People have given me the nickname. I corrected the professor. I was interviewed it's on the internet as well. If you type the Punch newspaper, how a critic landed in police cell, it will bring the interview the Punch conducted in 2014 when I corrected the professor and I was arrested. I was detained for 2 days at LLA police headquarters. So when I left the place, I was interviewed by the Punch. So I teach the English language. I'm known in Ibadan. Some people call me Professor Kasabubu. That's my nickname. Professor Kasabubu. They call me Professor Kasabubu, so that's it. I have not become actually a professor, but I'm a grammarian. I teach the English language everywhere, and I'm a freelance teacher. All these tutorial centers, they know me. So that's it. It's not actually... Kí lẹ lè sọ fún àpá bàbá kí ló ṣẹlẹ̀? Torí àwọn èèyàn fẹ́ gbọ́ òtítọ́ àwọn ọmọ nǹkan kan. Bàbá kan wá sí bí mi. Ṣé mo am pray lọ́wọ́ rọ̀lẹ́? Bàbá wọn dẹ̀ ti sọ lọ́sàn tí mo gbọ́ ní 48 years. Ṣé mo inú prayer? Bàbá ẹlẹ́lẹ́ 48 years. Ibi tí emotional thing wá wà wọ́n láwọn ò tí ì jẹun. Ṣé mo á fún olówó làwọn ẹ̀sùn mo rò pé yẹn lọ gan-an. Àwọn yẹn ló gbà. Adájí àwọn máa fẹ́ láti ẹ̀kọ́ máa yí ibà àwọn fẹ́ gbọ́. Ebi ò mí ìmọ̀ wọn kàn wá ṣọ́ọ̀ṣì ni. Ebi ò gbàrúgbó ọkùnrin rí tó ti ètò báyìí. Adé ṣe láìpẹ́ ìjẹta. Àdẹ̀pẹ̀sì ní bèrè lọ́wọ́ wọn. Kọ́mẹ́ǹtì pọ̀ ẹlòmíì tẹ sẹ́ndì mí sinmi dáadé ẹ̀gbọ́n tẹ́lẹ̀ sọ. Wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ ní kinní kan rí Iléṣà, Òṣogbo, kinní kan. Wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé wọ́n ti tì wọ́n mọ́ lérí, wọ́n ti tì wọ́n mọ́sẹ̀ rí. Ẹ sọ bẹ́ẹ̀ lánàá. Wọ́n ti wọ́n bí lọ́ mọ́sẹ̀ rí. Ẹ jẹ́ ká mọ àwọn èèyàn wà lọ́la ẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ wá. Bíbélì ní ká má ṣe dánilẹ́jọ́. Ká má bàa dá wa lẹ́jọ́. Ṣé mo pé ìgbà tí mo post lánàá, mo ní kọ́mọ yẹn kọ́ mo ní maybe old age is affecting me. Senility. There is what we call senility. Okay. I think becoming senile, when somebody reaches a certain age, that person tends to forget so many things. Okay. Perhaps his problem is, I'm not sure, but I think perhaps his problem is senility, becoming senile. So that's why perhaps he said that he did not have any wife, because he has so many children and grandchildren. So others have been informed. One is in Mali. My twin sister lives in Lagos. She has houses there. She's okay. She sent me here. She has been calling me. And she has wonderful families at Elisha. She was born in, he was born in 1944. My mom was born in 1945. So he will be 81 years old this year. My mom will be 80. So he has worked in so many places. He was a special assistant to this Tunde Idiagbon. He's a globetrotter. He travels abroad, really. He goes abroad. He was connected before. So I wouldn't doubt whether he lived in Canada, but I wouldn't believe that it was 48 years. I wouldn't doubt whether he traveled abroad, but I doubt whether it was 48 years. I spoke about a disorder the other time, senility, becoming senile, forgetting things because of old age. So anybody can suffer from that. Thank God his problem is not amnesia. That's what we call amnesia, you know. So so I knew a little. But there was a time he had an educational institution at Felele. He was friends with this former governor. Before when this democratic disposition came on board, the first governor of Oyo State, he was friends with him before. So he has traveled abroad, but I'm not sure that he's spent 48 years. So but that he has no wife. That's maybe senility. I wouldn't believe he's lying. He has no children. No, he has so many children.
My mom is the first wife. He has wife. He has wife. And not one. Not one. My mom is the first wife. Mommy Bumi, my mom gave birth to 4. But my auntie Bola, Odulimide, Taiwo, and Kehinde 4. Then mommy Bumi, 1. Bumi is late now. Bumi is dead. He has just added that now. Then mommy Shion gave birth to, that's the 3rd wife, gave birth to 2 children, Shion and Bayo. Another one. My mom should understand better than I do. So one fẹ́ o tó márùn Actually, mẹ́rin. There was when he went to prison, it wasn't because he stole anything. Sir? When he went to prison, it wasn't because he stole anything. I'm sorry, he's not dishonest. But because he criticized one person and he couldn't get evidence, so he was sued for, he was charged with libel, no slander. He criticized somebody. He did not have proof. Okay. So he went to prison because of that. So Taiwo and I, my twin sister and I, visited him when he was sentenced at Ilesha prison. We wept. The way I wept today. He has always made me weep. He has always made me weep. So when we were there, I was weeping. My husband saw me. So he has always made me weep. I wept today again. When my time and I went to, I think he spent 2 or 3 years there. So he left, we saw him again. Then somebody later told us that, your daddy, if you see your dad, he goes with siren. So then there was a time he was interviewed along with the IG. Yes. Who was the IG then? Inspector General. I bought a copy of the newspaper. So he spoke about Nigeria. He's an intellectual. He's an educator. He's not mad. But I don't doubt whether he's suffering from senility. I don't doubt that. But he's an icon. He's an iconoclast. He's an educator. He's a Brobignagian iconoclast. He's a gigantic erudite person. He's gigantically erudite. He's a gigantically erudite person. Well learned. So you can't doubt his erudition. When it's erudition, Brobignagian erudition or gigantic erudition. This man is well learned. So maybe senility and poverty. But because when somebody is poor, somebody may be saying rubbish again. Pastor Yadibe said, and I quote, poverty is a curse. Pastor Femi Mane said, and I quote, poverty is no longer a disease. It is a disaster. So it could, Dr. Delo Montunde said, so many things. So maybe poverty with senility can make somebody say, I don't have a wife. Mental disorder. So he's not mad, but these are the grandchildren. And we still have others. Mantawa has produced children too. Odolimide in Mali, and Tibola or children. So he has children and grandchildren. So now, Baba Niyawo, he did say yokan. Baba de bímọ. Baba ṣe ti gbàgbé nígbà tẹ́ ń sọ ni. Ìyàwó Kẹ́hìndé béèrè lọ́wọ́ mi lánàá. Ó ní ṣé mo mọ Kẹ́hìndé Awódíyà? Mo nílò mọ Kẹ́hìndé Awódíyà. Torí Kẹ́hìndé tí mo mọ̀, òun change orúkọ ẹ̀ kúrò Awódíyà. Baba, question kan ni mo bí sá. Ṣé ẹ ti gbàgbé pé níyàwó ẹ̀dẹ̀ lọ́mọ ni? Ṣé ẹ ti gbàgbé because intention ni pé ìyàwó kan tẹ́ ẹ ní ó bímọ kú ni. Àbí tó sọ pé nìyẹn. Dẹ̀ ti conclude lórí ẹ̀. So bàbá ní ìyàwó kan táwọn ní bàbá mọ́mí rèé mọ́mọ́ wa rèé àwọn dádì rèé ọmọ yín ọmọ bòlù ṣé ẹ ti gbàgbé ni àbí àgbà ní sà ẹ má bínú sà. Kò rí kí ṣàgbà ọmọ kú yájú ọmọ nù lọ. Sá. Ọmọ kú kó yájú ọmọ nù lọ. Lánàá wo. Owó Yorùbá ni. Mami, ẹjọ́, dájú wà ní ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ẹ jẹ́ àpò ti dájú. Ẹni tó wá fẹ́ máa jà kó máa jà. Ó fẹ́ bọ́lọ̀ jà ni. Ó fẹ́ bọ́lọ̀ jà ni. Tí ò bá ní rìgáàdì fún. Bàbá, ó lágbára. Ọmọ kú yájú ọmọ nù lọ. Bàbá, ọmọ kan ò kú, ọmọ kan ò dẹ̀ nu. Ẹ má bínú sà, bàbá wa lẹ jẹ́, grandfather wa lẹ jẹ́. Ṣé rí mi ò mọ mistake bẹ́ẹ̀ ti ṣe? Mi ò lè dá yín lẹ́jọ́. Mi ò mọ ìbẹ̀rẹ̀ yín. Mi ò Bíbélì pé má ṣe dá yín lẹ́jọ́. Ká má bàa dá yín lẹ́jọ́. Mi ò ní ìdájọ́ yín lọ́wọ́.
I have my flaws. So tí mo kàn fẹ́ correct ní sí ni pé eléyìí níyàwó eléyìí lọ́mọ bàbá àwọn mọ̀mọ́ rẹ̀ àwọn bọ̀dá rẹ̀ ọmọ ẹgbẹ́ ní ọmọ bóyá ìjọsọ ọmọ nù lọ ọmọ kan ò nu ọmọ kan ò kú bàbá. ṣé mọ̀ lánàá kíkànlé ló máa wá kò wá tó wáyé pé kò wá lẹ́yìn mo sọ fún ìyàwó ẹ̀ máa conclude pé kì í ṣọmọ mi. ọ̀dà ẹ má jà prolong matter ẹ má jà prolong ọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa nílé bàbá tẹ́ ń wò láti jẹta àbí jẹrin ni first wife wọn ní lójúkúlẹ̀gbẹ̀ wọn Mrs. Cecilia Ayodele Awodiya. Mrs. Cecilia Ayodele Awodiya. Baba is happily married. Ẹ já béèrè question kejì. Ṣé bàbá gbé 48 years ní Canada? Irú yín la lè béèrè lọ́wọ́ àti irú màmá. My daddy has always been an absentee father. So I wouldn't An absentee father. Mm. He has always been on the run. It's like Dele Giwa is born to run. He never stays in the place. When you see him, he disappears. So I doubt 48 years at a stretch. Why? But no, I said at a stretch. You are a grammarian, sir. You are a wonderful grammarian. You understand what I mean? I said at a stretch. Understand what I mean? Because there was a time, well, how many years ago was he sentenced there? So I don't think it was up to 48 years. You lived in Canada, no doubt. You were told. You were a special assistant to Tunde Iyawo. Somebody told me, I wanted to commit suicide. Only that is just special assistant. I'm not sorry that you radio. Do you understand? And because of Mungo, the judge will be that you So you went to Canada. You traveled abroad. You are a professor, the first professor of so. You are a brain. You are an intellectual. You are one of the cognoscenti the world has ever produced. One of the culturati, one of the literati. But I don't think you spent, I'm sorry, sir, you spent 48 years at a stretch. Maybe 20 years, you came back to Nigeria, you went back, you spent some, because there was a time you were sentenced. My two sisters at Taiwo, both of us, we visited you, we frequented that place. So I know not 48 years, not at a stretch. Maybe he calculated everything. But he finished from Wesley Gate. He has been a professor. There was a time he had a church. But I think, I'm sorry to say this, I think 3 problems. Our father has always been an absentee father. 2, he never took care of the wives. 3, he never took care of the children. 4, I think he has a calling. God forgive me. He has a calling. Maybe he did not pick up the calling. Please, come again. I've tried to dissect his problems. I'm sorry, sir. Yes, sir. I said his problem. To me, I've dissected his problems. To be 1, he has always been an absentee father. Maybe that is. I'm talking about his problems. Number 2, he never took care of the wives. 3, he never took care of the children. Maybe he has a calling. If one has a calling, you understand better. 1, like he's always been an absentee father. 2, he never took care of the he never took care of the wives. 3, he never took care of the children. 4, he might have calling. Ìjẹ́mọ̀ bí bàbá sọ lánàá, bàbá Jewo, bàbá ní káwọn mọ́ parọ́. Nígbà ò dáa fáwọn àwọn ọ̀nà tí ẹni mọ̀dì. Ṣé wà ń bẹ̀? Àwọn èèyàn wò lánàá, ẹ̀yin wọlé wà ń bẹ̀ lánàá. Àjẹta ni bàbá ní káwọn mọ́ parọ́ pé káwọn mọ́ parọ́ ń gbà àwọn lówó lọ́wọ́. Bàbá láwọn ò retí anybody. Wọ́n sọ yẹn lánàá. Yes. Ṣé rí téèyàn bá gbé láyé yóò ká màmá ẹ fẹ́ sọ̀rọ̀. Àmì bàbá. Torí nínú gbogbo ìjọ mi, ó ti pẹ́, mo káàkiri láyé kéjọ mẹ́ta, bẹ̀sẹ̀ Agbala Gabriel. Olúgbégbò ìjàpọ̀ Ọlọ́run ṣiṣẹ́ dẹ̀ ní pàṣẹ. Torí ọwọ́ fi mú bàbá mi kẹlọ ti kú dànù ni. Àti pé orúkọ Awódìyà yẹn yọkàn mi débẹ̀ níṣà. Òpin méjì, ẹnìyí ọ̀ṣọ́lẹ́yà, bádìyà, Awódìyà. Wọ́n yọ kan náà. Ẹ̀rọ ti pọ̀ náà ti ń pè lọ́tọ̀ lọ́sì. From America. Tó bá rí àbá àpariwo pé yé kí ló dé. Ẹ jọ ẹ̀yin tẹ́ bá rí màmá ẹ má bínú ẹ̀yin tẹ́ bá rí màmá ó jẹ́ wọ́n gbọ́dọ̀ wá ní o. Ó pọn dandan láti ní pé kí n wá ní. Orúkọ Awódìyà orúkọ lágbàgbà ni. Ti ń pè lókè lódò kí ló dé kí ló fẹ́ fà kí ló fẹ́ ṣe wàhálà
kí ni àti sàn àti bínú pé ìwọ lọ́wọ́ ìjọba ń tó gbà ní kejì ìdí ìtura ara ń gbé awóríyàjò kí ṣe kó tó dà rárá nǹkan tó ń ṣe ló ti bà mí lọ́kàn jẹ́ ó bà gbogbo ènìyàn lọ́kàn jẹ́ ẹbí tiẹ̀ kò ní pè mí wọ́n wá fóònù mi pé nọ́mbà mọ̀mọ́ ẹ pé kan tètè lọ yọjú sí bàbá Gabriel kan ṣàlàyé sí hàn kí bàbá ṣe bẹ́ẹ̀ ẹni bínibíní ràn àwòdìyà orúkọ tí ò pé méjì kí ló dé bí kò yẹn fa fámìlì jẹ ní ìjọ náà ní bá gbogbo adé yọ fámìlì àjọ àfọwọ́ náà ní bínú ni wọn bá bèbè pé kọjọ ọmọbìnrin pé ìyàwó sọ pé ọmọbìnrin. ẹ̀yin fámìlì àwòdìyà wọn gbọ́dọ̀ màmá gbọ́dọ̀ wá ní o ṣe mọ ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ kí ni ìgbà òye mi ẹ bá ń ṣe àdúrà lọ́jọ́ wo ni ìjẹrin àkàngbàdúrà ń ta wa jẹ́jẹ́ bá ṣe máa ń ṣe ìrọ̀lẹ́ àtàárọ̀ ṣe mọ wọn kàn capture time yẹn fún bàbá ló kàn lọ jẹ wọn kàn capture ẹ it was not a tó bá yẹ pé conclusion ni màá dìdí wá ta ni pé bàbá nílò ìrànlọ́wọ́ ó dè ló ẹ máa fún ọ lọ́wọ́ no ṣe come on gbogbo olóró lọ síbi kan náà bàbá tí n tí mọ bó ṣe jẹ́ that was why tí mo fi repeat lánàá pé mi ì tí ì gbọ́n wá fún ẹ̀pù ẹ kọ́kọ́ já tiẹ̀ mọ tó ṣẹlẹ̀ náà wẹ́ bẹ́ẹ̀ wí gbọ́ bẹ́ẹ̀ wọ́gbọ̀n nítàlómi yóò kọ́ ń gbọ́dọ̀ pé ìwà àtìrán rẹ fọwọ́ náà ilẹ̀ fi jẹ́yàn ìtàwà ń ṣe tọ̀wà lẹ́yìn ó rí mi ni bàbá ìwọ chọ́ọ̀chì bàbá ìwọ chọ́ọ̀chì bàbá yẹn wọ́n sọ̀rọ̀ tó wọ́n ní your ministry nígbà tó bàtà ó lẹ́sìn. This church is a reality. I said this church is unique. I've never seen a church like this. Most churches collect money from people, but you give out. No, I was flabbergasted. I was dumbfounded when I got here. I said, what kind of a unique church is this? Said, you don't belong to this Nigeria. You belong to Canada, America. Say, So when I don't belong here. Yes. So you are courageously humble. Most people, when they get to your level, they become pompous. They become conceited. They are haughty. They are hoity-toity. They are proud. But you are contagiously humble, modest. That you are a reality. That you are wonderful. I'm sorry to say, you are phenomenal. Yes. No, we need to emulate him. I've never met a man of God like you. I'm sorry. Don't cry, sir. You are wonderful. You get to that level and you are still humble. I saw you on the social media. You protected from my dad. I want to tell you about in Nigeria. Everything was so working on your day. I met a man of God that is super duper, that is unique, that is phenomenal, that is excellent, splendid, that is gigantically impressive, humiliating, gigantically modest, impressively humble. That you stand out. You are unique. Yes, sir. Ṣẹ́rí kò sẹ́ni tó wà láyé láìsí àṣìṣe ẹ ti ká gbé àṣìṣe bàbá náà báyìí ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lo láìfù yìí péèjì Àgbàlá Gabriel ó kéré nú ayé péèjì ẹ̀yin èèyàn wa ẹ̀yin lovers kéré wọ́n tó ń tẹ̀ lo péèjì yìí láti connect with the family ẹ̀jẹ̀ mi lè màmá sáyẹ lérò pẹ̀lú rí bàbá ìmọ̀ láyé. My wife says it. My wife says it. She has him on that day. Àwọn ọ̀yá grandchildren ọ̀yá wá kí bàbá ọ̀yá come and greet bàbá ọ̀yá come and greet bàbá àwọn grandchildren ẹ sọ mọ́ bàbá lẹ́sẹ̀ this is your grandfather ẹ sọ mọ́ wọn ẹ̀yà now ṣẹ́rí bàbá ti sọ fúnra wọn point kan tí mo fẹ́ ká mọ́rè point yẹn ni kí gbogbo yẹn máa kọ́mẹ́ǹtì sí ẹgbọ́n mi o point kan mo fẹ́ ká kọ́mẹ́ǹtì sí bàbá fúnra wọn sọ ń jẹta bàbá ní pásítọ̀ ó
wọ́n ní káwọn mọ́ parọ́ wọ́n nígbà tí nǹkan wà ẹ lọ gbọ́ fídíò yẹn níjẹta bàbá sọ bàbá ní àwọn o pé nígbà tó dà fáwọn àwọn ò rántí anybody wọ́n láwọn ò rántí family wọ́n sọ anybody ò bẹ́nu wọ́n sọ wọ́n láwọn ò rántí anybody wọ́n láwọn fly wọ́n láwọn ò orí ìyẹn wá ní kẹ́ ẹ ti kẹ́kọ̀ọ́ orí ìyẹn ní kẹ́ ẹ ti comment ẹ dẹ̀ mọ́ dà wọ́n lẹ́jọ́ ẹ kàn bá wọn bèrè gàrí jẹ́sẹ̀ Jésù ní èwo ni ò dẹ́ṣẹ̀ rí inú yín ó yá kó mú òkú wá èwo ló pẹ́ nínú yín ẹ bá ń bí àwọn tán wo ìlérè ẹ bá ń bá wọn 2 million ìlérè ask them èwo ni ẹsẹ̀ lẹ́sẹ̀ èwo ni òkòwò jẹrí nínú èwo ló pẹ́ ta ni aṣọ rẹ̀ mọ́ Bíbélì wípé tí n bá ní ìsàmì ẹ̀ṣẹ̀ ta ni ó dúró ẹbí wọn lè rí nínú ẹ̀yin tẹ́ dúró ta ni ó dúró nínú gbogbo àwọn táwọn ń bí tọ́lọ̀ máa ní kò ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ta ni ó dúró gbogbo ẹ̀yin tí bàbá ti ṣẹ̀ rí mi mọ̀ wọ́n o mi mọ̀ bàbá o mi mọ̀ o bẹ̀ kọ́mẹ̀ntì ti lọ ṣẹ̀dẹ̀ rí ẹ̀yin mò ń bọ̀ máa dọ́dọ̀ ẹ̀yin tó ti ṣẹ̀ rí ẹ̀yin blọ́gà ẹ̀yin tẹ́ máa ń tà ń gbé kan ẹ̀ẹ́dẹ̀ máa ń jókòó dáadáa kẹ́ ẹ máa gbọ́rọ̀ dáadáa ọjọ́ abanijẹ́ rẹ bá dẹ́kun àti ìbanijẹ́ ọjọ́ tí ó bẹ̀rẹ̀ sí ní ta ọjọ́ tí abanijẹ́ rẹ bá dẹ́kun ó ń ṣe báyìí ò mọ ó bímọ o ní ọmọ o ń ṣe báyìí ó ń dùn mọ́ ò ń cash out kó o lè rówó YouTube káwọn yẹn lè wù ẹ́ múra sí i èmi náà kí ọ múra sí i kó o mọ́ tí ìwọ sóòkan ni ó ti gbé tiẹ̀ ó ti sáré ro tiẹ̀ ó sáré jẹun pọ̀ wáyé kí ló ṣe ọ́ fara ìbalẹ̀ sówó ló ń lé ni ṣé fẹ́ẹ̀mù ló ń lé owó yóò tán fẹ́ẹ̀mù yóò tán ipò á tán ìbàbárẹ̀ pẹ̀lú education wọn ọjọ́ ogbó ló ti dé yìí ọjọ́ ogbó ti senior bàbá báyìí bí ọba ṣe kọ̀wé tó ń ṣe tó wọ́n lè ṣe bí ìtàtijọ́ mọ́ ọjọ́ ogbó tí wọ́n ń bù wọ́n báyìí èmi fẹ́ bá bàbá bẹ̀bẹ̀ kan mi ò béèrè owó fún wọn o bẹ̀t àwọn kan pè mí dẹ́dẹ̀ wọn fẹ́ support wọn ìyẹn ọ̀tọ̀ mo fẹ́ bàbá bẹ̀bẹ̀ mo rí àwọn comment bàbá ti ṣe àwọn kan bọ̀dá ilé mọ́mọ́ ń pa ẹ̀ nínú comment táwọn because ọ̀dọ́ wa ní gbogbo ẹ̀ wọlé sí message pọ̀ níbi pé àlékà tán àkànpí kàwọn tá àlékà èmi ò lè ní mi tẹ́ mo ti jókà comment sí o ti pẹ́ bí o ń bo n bá ṣe láàbùtàn mo ti kó oúnjẹ so mo fẹ́ bá bàbá bẹ̀bẹ̀ ẹ bá ń send video sí àwọn tó máa comment pápá èyí tí ẹ ti pé wọ́n gbé church ẹnìkan rí ẹ wọ́n sọ wọ́n dúpẹ́ nìkan mi mọ́ I don't know torí mi mọ̀ mo fẹ́ bá bàbá bẹ̀bẹ̀ pé ẹ jọ ń torí Ọlọ́run bàbá yìí ti dàgbà ẹ wo tọ́jú orí mọ́ wọn lára ẹ wo tọ́jú orí mọ́ wọn lára bọ̀dá ẹ jáde ọ̀dọ̀ wálẹ̀ mo fọlọ́run bẹ̀ ẹ̀yin lọ́mọ wọn màmá ẹ̀yìn ẹ jókòó irọ́ ẹ jáde bá wọn bí àwọn èèyàn èmi ò dáwọ́ díyà amúsàn ní sọ́ọ̀nì ìlú wa mọ̀dákẹ́ mo tí ó kí ọmọ Ọ̀ṣun ní Iléṣà ọmọ Ọ̀ṣun lèmi náà bẹ̀rẹ̀ mọ̀dákẹ́ ni wa gbà Iléṣà lẹ́yìn afẹ́ bàbá bí àwọn tí wọ́n ti ṣẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu bàbá illustration ní ìsìn bàbá rẹ̀ illustration mo fẹ́ fọlọ́run bẹ̀ yìí kò sí àwíjàre ní tí bàbá yìí ò bá ṣe nǹkan bá àti ṣe ẹnìkan ní wọ́n ṣe kinní kan wọ́n gbé kinní kan lọ́bì kan mo fẹ́ bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin tí bàbá bá ti ṣẹ̀ ẹ̀yin tí bàbá yìí bá ṣẹ̀ mo ti ara wọn sin Ọlọ́run mo ti ara bàbá yìí sin Ọlọ́run mi ì mọ̀ tó ti ṣe o mi ì mọ̀ wọ́n rí o mi ì mọ̀ lẹ́wọ̀n ìmọ̀ ọ̀nà wọn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ mo bá bàbá yìí bẹ̀bẹ̀ torí àwọn ọmọ tí wọ́n bí ẹ wo ọmọ máa ń ká tí òbí bá ṣe o ọmọ máa ń ká o káwọn ọmọ yìí lè rógo lò ẹ wo àwọn ògo ọmọ yìí tíṣà ni ọmọ ni tíṣà ni eléyìí kí ni wọ́n náà ó ṣẹ̀dá ìṣègùdọ́tọ̀ ọ̀hún ló fẹ́ ṣe eléyìí náà ẹ wo wọn àwọn ògo ẹ wo ọmọ wọn yìí ẹ wo ìjẹjẹ mọ̀ pé tí bàbá ṣe é àfẹ́ ti bọ̀dá yìí ìjẹjẹ mọ̀ tí bàbá yìí ti ṣe é àfẹ́ ti wọn ọmọ wọn rèé bí bọ̀dá yìí ṣe wà lẹ́nẹ́ẹ̀dì tó wọ́n ìrógolo òun rèé. I still live in a rented apartment. wọ́n ìrógolo I struggle to feed my family. imagine ibi tí bàbá yìí ti dé láyé kò yẹ kí situation yìí wà báyìí àwọn ọmọ wọn kúnlẹ̀ ẹ wo orí àwọn ọmọ wọn ẹ jọ̀ọ́ gbogbo èyí tẹ́yìn náà fẹ́ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run ẹ bá ń dáríjì bàbá ẹ jọ̀ọ́ ẹ wo mo ti dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá ń dáríjì bàbá yìí
ẹ̀yin tí bàbá yìí bá ti ṣẹ̀ mo bẹ̀ wọ́n mo fi owó orí wọn bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ dáríjì bàbá yìí ẹ jọ̀ọ́ ẹ dáríjì wọn bàbá ẹni kan dáríjì yín bàbá ẹ sọ̀rọ̀ tó ní mo gbọ́ ọmọ ẹ̀mí náà. bàbá ẹ sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀ ó yẹ ya bàbá ẹ sọ̀rọ̀. ta ni mo ṣe. bàbá ẹ má sọ ọ́n tẹ̀ sọ yẹn ẹ má sọ ọ́n tẹ̀ sọ yẹn bàbá ẹ sọ̀rọ̀. Somebody told me a story. ẹ sọ̀rọ̀ ẹ wo bàbá I have a story. bàbá ẹ kàn ní sọ́mọ́ bínú. Dótó ń dáàdì sọ. bàbá ẹ wojú mi ṣé mo lè tó bá yín sọ̀rọ̀. ó yẹ ilé kan má bínú ẹ má sọ pé ta lẹ́sẹ̀. I had a story. Somebody knew me. Somebody told me something. So, but I'm not ready to disclose it. We are begging. ẹ sọ dáadáa bàbá ẹ jọ̀ọ́. káwọn nàìjíríà má bínú. àwọn tẹ́ ẹ ti ṣẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. àwọn tí mo ti ṣẹ̀. ẹ sọ dáadáa ó yá. ẹ dáríjì mi. ẹ dáríjì mi. àwọn fámìlì yín náà ẹnì kan dáríjì ó yá. àwọn fámìlì yín náà ó yá bàbá. gbogbo àwọn ọmọ yín tí wọn wá sọ́dọ̀ yín mọ́. bàbá ẹ nílò kẹ́lẹ́bọ̀dì fún yín $1. àwọn ọmọ yín ti jẹ́ ọmọ wọn mẹ́wàá tó ti jẹ́ èèyàn. àbí tí ó wà fún wọn bàbá nìkan. bẹ́ẹ̀ tó ní pé bàbá ò rántí wọn sá. Bẹ́ẹ̀ni. Bàbá gbogbo àwọn ọmọ yín ẹni kan má bínú kán wá gbé yín báyìí ọjọ́ alẹ́ lẹ́wà ó yá bàbá ó yá. ẹ má bínú ẹ̀yin ọmọ. ẹ dáríjì mi. bàbá ẹ sọ̀rọ̀ dáadáa bàbá ẹ sọ̀rọ̀ dáadáa. Àti nínú òdodo lẹ́sọ̀. Bó ṣe rí nìyẹn. Bàbá ẹ sọ̀rọ̀ dáadáa. ẹ̀gbọ́n wọn wà lápáta nísìnyí. ẹ sọ̀rọ̀ dáadáa. ẹ sọ̀rọ̀ dáadáa bàbá káwọn èèyàn dájì àtàwọn ọmọ yín. Ilé ẹ̀gbọ́n mi ò dùn sí iná àwọn tó gbogbo ọ̀gá inú èmi ìdájọ́ ìjọ ni. So you offended us, you disappointed us, you deserted us, you abandoned us. When we needed you most, you were not there. During our formative years, we did not know anything like fatherly care, blah, blah, blah. I should have been a lawyer. Today, I'm just a grammarian. People talk about me. Oh, you understand English. Some people call me professor. A friend of mine sent that video to me from America, the video Yoju said. A friend of mine, he calls me professor, he respects me. Each time he comes home, people call me professor. Just ask all these tutorial centers, say Kasabubu, that's my nickname. So I corrected the professor. I spent 2 days in the cell. With my level of grammaticality in Nigeria, I'm not supposed to be. I live in a rented apartment. I struggle to feed my family. If you had been there for me, I would have been a lawyer today. And I would have been better off. Everybody would have. Look at my twin sister too. She would have been a nurse. Look at my other brother. Because of that, I changed my name. My mother advised me. I later came back to. I changed my name. If you Google search there, the Punch newspaper, how a critic landed the police cell. It will bring the interview. That was when I changed my name, Kende Olalemi. But my mother talked to me, and I came back to the name. I invited to the name. I'm now Kende Awudia. I had to change my name because my father was not there for me. He deserted me. He abandoned me. So I changed my name, but I've come back to my name. I mean, not even only you. Not yes. So you disappointed us. My brother is not happy. But with this video, àwọn ọmọdé ní pọ̀ káàkiri àti mọ́ra wa tó. Àmọ́ra wa tó náà ìjọ ti kú sìn. Àmọ́ra wa tó náà. Wọ́n ti lẹ́nu kan bímọ síbi kan so Bùnmi ti kú náà. Bùnmi died there 3 years ago. And we resemble you. I look like you. You all these whatever. My grammaticality is from the blood. Isn't it man koiwe? My grammaticality isn't it man koiwe? I just want people. I want tutorial centers, mommy. Best classes, link up tutors, edu consults. I taught you before. Can you just imagine? I've produced one powerism. You are. Thank you. Kasabugo. Yes. When it comes to English, professors fear me. Professors, one of my lecturers said, that boy is a threat. My God, the brain from you. Everything. Thank you. You please. My cerebral contemporary, you are most welcome. My cerebral contemporary. Cerebral means educated, learned, lettered, scholastic. But contemporary means mate, colleague.
So, what is the edgy consult investment classes? Cerebral life you send you. I want to bank another life. My cerebral, intellectual, my learned fellow. That's another one. So English is practically dynamic or not fantasmagorically. Not cinematographically, chemical, not chaotically inconceivable. The Brobignagian mastodonic gigantic orgamoga, Rabitabu with the Poguji with stupidly important for the woman, Baba. Now, wants so clean. Room with Baba. Bàbá kọ ìwé ẹ̀gá tó báyìí. Àwọn èèyàn ń pè mí sir, that book. That book is a prolific writer. Ìwé náà kọ. Ẹnìkan ní nonsense ló wà ńbẹ̀ tí n bá gbọ́ mú. Náà kí ló pé. That person is suffering from Brobignagian leukorrhea. And don't say nonsense never. He's suffering from Brobignagian leukorrhea. What I go, I'm not kind of you, I'm not. They will pay about that. And what I can do. What do you want? Yeah, Mama is sick. My sugar. You know me, Akizwa Obama having raised a local government. We were raised a local government, so not Obama Monarchy. I never registered. Yes. He's one of the think tank in Nigeria. He's one of the think tank in Nigeria. He's one of the think tank. It's a think tank, a group of people that discusses the problem of the society and they dissect and provide solutions. So he's one of the think tank. No, he's an intellectual. He's a cerebral colossus. An intellectual giant. Intellectual giant. That's a cerebral colossus. They don't carry me go where I don't know. Mo be lost. Ejo lẹ́yìn ìdáríjì. Lẹ́yìn pé family bàbá ti kọ́ ṣẹ́rí yòókù wọn lọ yanjú ẹ̀ láàrin family. Lẹ́yìn pé mo ti gbọ́ wọn wá báyìí wọ́n ti bẹ̀rẹ̀ máa tún ní kọ́sọ́ pé káwọn ìmọ̀bìnrin lẹ̀ kan sí. Lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ family ó ti kúrò mídíà. Ẹ̀yin tí bàbá ṣẹ̀ ẹ̀ má bínú. Mo bẹ̀yìn lẹ́ẹ̀kan ẹjọ́ má bínú. Mi ì mọ̀ ó bẹ̀t mo fi Jésù bẹ̀yìn. Bóyá Muslim ni mo fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlá àwẹ̀ tán ṣe parí. Mo bẹ̀rẹ̀ pé Christian ni mo fi Jésù Kristi. Ọmọ kan ṣoṣo tí Ọlọ́run bí tó kú fún ẹ̀ṣẹ̀ aráyé mo fi bẹ̀yìn tó pé ìkẹta lè máa ń ṣe ní ìmọ̀ ń pa ìkìlò. So mo bẹ̀yìn. So now lẹ́yìn ìdáríjì yìí tọ́rọ̀ tí wá dọ̀rọ̀ family ní ìmọ̀ nǹkan tó pọ̀ wà nílé fún bàbá yìí. Ẹ̀wọ̀n ọmọ nǹkan tó pọ̀ nílé wà fún wọn. Mo ń rò. Ṣé bàbá ní okay, ta ló ní social media no family? No, I'm just on WhatsApp and phone. Ṣé bóyá kẹ́ ṣí Facebook? Tí bàbá fún máa lọ connect because àwọn èèyàn fẹ́ máa ṣe follow. Bàbá ti di ìtàn wa jẹ́ gangan náà tó ṣe dì í. Ayékulẹ̀ mọ̀ wọ́n tẹ́lẹ̀ nínú pé wọ́n jẹ́ gàgàntìá gàgàntìlá bẹ́ẹ̀ báyìí ojú tó ti wá àwọn tó ti wo fídíò sáòdè wọ́n ti fẹ́ wọ 2 million. Èèyàn tó mo wò lọ́sàn-án ó ti di 1.8 million views. Káni mo ń ṣe business Facebook ni màá ti gbowó burúkú ìmọ̀ sí ní ẹ̀kọ́ mi ó ní etí yẹn ó ti pa báyìí mi ò fi ṣe business ògbóni fọlọ́n lókè ọ̀run. How do we manage? How? Bàbá pẹ̀lú ìwé tó ń fẹ́ ṣe I don't know mi mọ̀ ẹ̀yìn èèyàn ní tí mo rò pé ilé pèsè báyìí ó kéje nígbà kọ́ mẹ́wàá fún mi fò yẹn glow line yẹn kọ́ tí WhatsApp lélẹ̀ àbí. Kí lẹ rò ṣẹ́rẹ́ yìí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má padà sẹ́yìn èyí tó ti lọ ẹ jẹ́ kó lọ
kí lè fẹ́ kí bàbá ṣe bàbá ti reunite pẹ̀lú family wọn in fact mo rí ìsìn wọn lénìí wọ́n máa fẹ́ wọ́n ń lọlé tó máa fẹ́ padà wá ṣọ́ọ̀ṣì pé mo fẹ́ lọ wo mọ̀ mí ṣọ́ọ̀ṣì mo fẹ́ lọ wo pásítọ̀ tó rán àwọn sọ lẹ́nu wọ́n ní Àgbàlá ni màá kú sí Àgbàlá ni màá ṣe mo ní bàbá ẹ jẹ́ family yẹn bàbá ẹ ní ò màmá ẹ ti ẹ̀kọ́ lọ ya ayọ̀ lé náà ẹ ti ẹ̀kọ́ àbí bàbá ẹ dìlé náà ìyẹn jẹ́ number one family rẹ̀ ẹ dìlé náà lẹ́sọ̀ mo fẹ́ gba kọ́ báyìí kọ́ mẹ́wàá WhatsApp 07054900751 mi ò gbé àbájáde fún ẹ̀pù bẹ́ẹ̀ ni bọ̀dì bá ní tó fẹ́ ṣe fún wọn tẹ́ ẹ bá ti pè ẹ lè bá wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bọ̀dì bá ti pè ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè ẹ má padà sẹ́yìn mọ́ ẹ kí bàbá ẹ pẹ̀lẹ́ káwọn fámìlì ẹ̀yin tó bá fẹ́ kí bàbá ṣe bóyá tí nǹkan ó tún fi máa tún tẹ̀síwájú fún wọn ní ká sọ so bàbá kọ̀wé ìwé wà nílé mímọ́ ẹ pè 07054900751 WhatsApp 07054900751 070 o ti fẹ́ nẹ 54900751 ẹni pè wọlé ẹ má gbàgbé Jerusalem and Jordan à ń lọ ní May 18 wọ́n ti ń pè wọlé. Àlàáfíà fún yín mà. God bless you ma. Yes ma. Amen. Jesus. Jesus. Ogun alágídí ni kẹ́ ẹ pray lórí bàbá ẹ kú iṣẹ́ ẹ kú àṣeyọrí. Ẹ ṣé mọ́ mi. Àwọn tó kù sì máa pè yín. Ẹ ṣé. Ọlọ́run mọ̀ fún yín ṣe ẹ bá wo kọ́mẹ́ǹtì gbogbo ìṣẹ̀lẹ̀ láti fi jẹ́ ni. Èmi etí mi ti di mi gbọ́ nǹkan kan. Èmi ò gbọ́ nǹkan kan èmi. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn kò yẹ yín nìsín ká mọ́ wọ̀ wá bàbá tó ti yẹ yín nìsín. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run kó lè gba ìṣàkóso ayé àwọn ọmọ yẹn padà. Tó ti yẹ yín. Yes ma. Wọ́n máa ń béèrè ẹ̀jẹ̀ bàbá yẹn lára àwọn ọmọ yẹn ni. Gbogbo ọmọ tó yẹ kó ti di ní ńlá. Tó ti yẹ yín. Yes ma. Yes ma. Ẹ ṣé ma. Yes mommy. Yes mommy. Yes ma. Yes ma. Àmì ẹ ṣé ma. Màá bí ẹ ṣé ma. Mo dúpẹ́ ma. Ẹ ra ma. Yes ma. Ẹ ṣé ọ̀rọ̀ làwọn náà ń sọ. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Àmín. Ẹ̀yin fámílì màmá tẹ́ wà ní ìdálẹ̀ ẹ má bínú. Kò láti fún peace ní hello. God bless you. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Ọmọ yín ká láti US. Ok. Bàbá ń gbọ́ yín mà. Mo tún rí pé nìkan sọ̀rọ̀ ni. No, hello ẹ̀ ń tẹ̀ ń gbọ́. Ẹ̀yin là ń bá sọ̀rọ̀ mà. Ok. Ọ̀rọ̀ tí mi fẹ́ bá bàbá sọ àti gbogbo àwọn ọmọ Nàìjíríà ni pé ìkíní ká dáríjì bàbá, Ọlọ́run dẹ̀ ti dáríjì bàbá. Ẹ jẹ́ kí wọ́n mú bàbá lọ sí rehab. Kí wọ́n ní àwọn specialist tó máa educate wọn a little bit láti calm down. Ìran tí Ọlọ́run fún wọn nípa ìwé yẹn gangan lè ní nǹkan tó fẹ́ ṣe fún gbogbo àgbáyé tí a ò dẹ̀ mọ̀. A fẹ́ kí ìwé yẹn kó bá ráwọn tó lè jókòó tì láti ka ìwé yẹn kí wọ́n digest ẹ̀ kí wọ́n publish ìwé yẹn wọ́n lè break it into small pieces ó má jẹ́ big one ó ní part 1 part 2 part 3 so that á easy fáwọn èèyàn láti kà. Bàbá ṣe ń gbọ́. So sá. Mo ní bàbá ṣe ń gbọ́ tó ń sọ. Tí ìwé yẹn bá ó ṣe tóbi tó yẹn ẹ̀rọ á máa pa ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n gé sí part 1 part 2 part 3 kí wọ́n gé sí part tó dé kí wọ́n jẹ́ kí ìwé yẹn wà available ní gbogbo school lórí internet lórí Amazon tó bá jáde kí wọ́n mú àwọn counselors kí wọ́n mú educate course tí bàbá lọ ṣe yẹn irú àwọn ọmọ bẹ́ẹ̀ máa kù ní Nàìjíríà tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe course yẹn ó gbọ́dọ̀ jẹ́ bàbá ẹnìkan ló máa jẹ́ professor yẹn
kí wọ́n fi sílẹ̀ gbogbo àwọn ọmọ tó wà lórí TikTok tó ń ṣe bálabàla kiri yẹn àwọn náà ní ọgbọ́n náà fi débẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò bọ́ ṣe máa lò ó ìyẹn jẹ́ ìmọ̀ràn mi àwọn ọmọ bàbá tó kù kí gbogbo wọn lè bọ́ nínú ìdè tó bá jẹ́ iṣẹ́ tí Ọlọ́run ẹlẹ́dàá bàbá rọ́ bàbá wá sáyé tí bàbá kọ̀ láti jẹ tó jẹ́ iṣẹ́ alágbára ni tí bàbá ò jẹ́ iṣẹ́ yẹn Ọlọ́run á wà lára wọn bí Ébẹ́lì ni ó ní ẹ̀jẹ̀ òun ló ń béèrè fún ẹ̀jẹ̀ àbúrò ẹ̀ lórí ẹ̀ ó ní àmì máa wà lára ẹ̀ kò sẹ́ni tó máa pa ẹ́ tó bá jẹ́ ọwọ́ Ọlọ́run ló wà lára bàbá tó ń tì káàkiri kò sí ẹ̀dá kankan wọ́n ṣe pààyàn má ṣe máa ṣe títí wọ́n fi máa dé ní tòkù wọn wà. wọ́n ti débẹ̀ ara iṣẹ́ ìránṣẹ́ yín nìyẹn èmi bí ẹnìkan pinnu láti fún wọn lówó mo rí pé wọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí wo fídíò yẹn mo lọ́wọ́ wà lára bàbá yìí ó kì í ṣe ọwọ́ ènìyàn torí bọ́n ṣe ń rìn káàkiri wọ́n lè ti pàdé ikú wọ́n ti wálé gbogbo everybody kó dárí tí wọn kó wá jẹ́ ká ṣe àtúnṣe kó má bàa di èkó nínú ìdílé títí wọn náà ọmọ wọn àkọ́kọ́ bí ẹ̀kejì nìyẹn tí wọn bá ṣe àtúnṣe yẹn kí wọ́n gbé iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ jáde báyẹn nǹkan yẹn lè fẹ́ máa lọ káàkiri kò tí gbogbo wọn bá ti ṣe àtúnṣe kọ́ mú bàbá wọn sínú ilé wọn ẹni tó bá fẹ́ fún wọn ní nǹkan kó fún wọn ní nǹkan ṣùgbọ́n ìwé bàbá yẹn ẹ̀kọ́ tuntun ìwé yẹn kí ìpinnu Ọlọ́run lè ṣe lórí bàbá yẹn ẹ fi bàbá sílẹ̀ wọn ní agídí stress ti wà lórí bàbá ó káre gan bọ́ọ̀ ṣe ní dẹ̀mẹ̀ṣíà torí wọ́n ti rìn káàkiri ayé oríṣi agbára wọn ti bá pàdé wọ́n tó lè rí ìwé yẹn kọ ìmọ̀ràn mi nìyẹn ẹ fi ìwé tí bàbá ti ń bọ̀ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ibi tí bàbá dé dúró lónìí ohun tó ti kọ tó dẹ̀ dì mọ́wọ́ tó ń gbé kiri yẹn sínú sáàkì tí wọ́n dé kó jìnnà kó dànù yẹn kọ́kọ́rọ́ agbára ló wà bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fojú jì ìwé yẹn. ẹ ṣé mà God bless you mọ́mí ẹ ṣé mọ́mí ẹ ṣé mà ìpè ti pọ̀ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè orúkọ yín bọ́lẹ̀ tí ń pè sà. UK, yes sir. UK mo ti ń pè wá. Yes sir. Mo ń wo program mi lọ́wọ́ tẹ̀ ń ṣe nípa professor. Program yẹn ó jẹ́ nǹkan tó lágbára gan. Bàbá gbọ́dọ̀ ní bàbá jẹ́ nìkan ó jẹ́ àkàndá èèyàn. Tí Ọlọ́run dá yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ gẹ́gẹ́ bí arábìnrin kan ti sọ lẹ́kàn ẹ má wo kọ́mẹ́ǹtì o. Gbogbo ohun tí bàbá sì ti ṣe síwájú àkókò tòní Ọlọ́run Olódùmarè yóò bá wa dáríjì. Àmín àmín. Ṣé wàá rí ọmọ bàbá ìyẹn náà ìkan bẹ lára ẹ̀ ìmọ̀ ń bẹ lára ẹ̀ ọwọ́ Ọlọ́run sì ń bẹ lára ẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ni gan. Bẹ́ẹ̀ni mo sì fẹ́ kẹ́ ẹ lo gbogbo agbára tí Ọlọ́run bá fún yín láti ran ọmọ bàbá náà lọ́wọ́. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ni ohun tí Ọlọ́run bá fún yín ni màá fẹ́ kẹ́ ẹ lò láti ran ọmọ bàbá náà lọ́wọ́. Ẹ pẹ̀lẹ́ màmá. Sorry. Kẹ́ ṣiṣẹ́ kẹ́jẹ́ ká ṣiṣẹ́ lórí ìpín yẹn. Gẹ́gẹ́ bí arábìnrin kan tó ń tọ́ lẹ́gbàá ti sọ bàbá nìkan kan ló gbọ́dọ̀ jẹ́ pòfẹ́sọ̀ lórí ní kọ́ọ̀sì yẹn nìkan. Bàbá should be set aside in a special way for Nigeria láti torí bàbá máa wà lára àwọn akọ ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tó sì máa ní solutions sí. Yes. Wọ́n fẹ́ ká lu bàbá kẹlu gbogbo agbára yín láti wẹ ìkún dànù lára wọn. Yes sir. Yes sir. Yes sir. Ẹsẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run tí èmi náà jẹ́ ní House of Lagos West African Church tàbí tó wá sí United Kingdom. Yes sir. Ìkún bẹ lára bàbá tó lágbára gan. Yes sir. Yes sir. So wọ́n fẹ́ kẹ́ gbogbo agbára tí Ọlọ́run bá fún yín. Yes sir. Láti wẹ ìkún ìdànù Yes lára sir. wọn. Yes sir. Thank you sir. Àwa mọ bí a ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́. Yes sir. Láti dá oko yẹn padà. Yes sir. Àti tí wọn àti tí ọmọ wọn tó sọ̀rọ̀ lẹ́yìn wọn tó mú àkàrà ẹ̀. Bọ́lá Kẹ́hìndé bí olóko mi. Ẹ̀kọ́. Kẹ́hìndé lèmi náà. Bẹ́ẹ̀ni. Màá fẹ́ kí a lò láti ràn wọ́n lọ́wọ́. Yes sir. Yes sir. Tàbá parí màá tẹ̀sí. Yes sir. Yes sir. Yes sir. Thank you sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Ohun tí mo ti ẹ̀ ń wò ẹjọ́ the next caller ẹni sọ̀rọ̀ sàrẹ́rẹ́ sà. Ohun tí mò ń wò ni pé ẹ̀yin ẹjẹ́ àṣìṣe báyìí
ẹ jẹ́ ká mò ń bọ̀ sá ẹni tó ń pè sí ẹjọ́ ẹ ó dọ̀ sá ohun tí mo rò pé ká ṣe ni pé can we form a group on WhatsApp because lẹ́yìn ilé tí mo ṣe lé ní mi gbogbo wọn aṣọ ìdáfẹ́ fún ọ̀rọ̀ ti yanjú àwọn family wọn rè can we set up a group on WhatsApp ẹ̀yin èèyàn tí ẹ bá ní interest nínú ọ̀rọ̀ wọn mi ò wọ́n bí ìbéèrè fowó fún wọn o ìbéèrè kọ́bọ̀ fún wọn ẹ máa fẹ́ fún wọn ní nǹkan lọ́wọ́ rẹ̀ fine láti rí sí ọ̀rọ̀ wọn because in tó wà nílẹ̀ fún wọn yìí ẹnìkan ò lè handle ẹ̀ ó nílò àgbáríjọpọ̀ ọgbọ́n táwọn yóò jókòó this is what they call mi ìmọ̀ tápọ̀lùkọ tíìmù yẹn mo nípa tápọ̀lùkọ gúrùpù yẹn bóyá kíní kan bóyá wódíyá kíní kan ẹ̀yìn ìmọ̀ ẹ lè ràn mí lọ́wọ́ yìí ṣe bàbá ẹ lè ràn mí lọ́wọ́ á pé tíìmù yẹn lórúkọ kíní kan so a máa set up gúrùpù yẹn àwọn èèyàn wà wà ń bẹ ẹ̀yin tí a bá fẹ́ wà nínú gúrùpù yẹn pé a fẹ́ rí sí ìrìn àjò bàbá tí a fẹ́ like ẹ fẹ́ máa gbọ́ àwọn ẹ fẹ́ like you know like we want to be maybe we are interested nínú life wọn because a lè sọ̀rọ̀ tán lẹ́nu kàmbà fi gbó kọ́ọ̀lù gba táìmù ẹ̀yin tí ó wù ní pọ̀kẹ́ I want to be in the group tí bàbá ní o kì í ṣe ṣọ́ọ̀ṣì wa o kì í ṣàwọn arúgbó kì í ṣàwọn ọmọ school tí bàbá yìí pẹ̀lú ọmọ wọn bóyá you want to be in group you want to know how far bí nǹkan ṣe ń lọ you are interested you want to do something or anything group yẹn ẹ kàn chaati WhatsApp pé sir I want to be in the group fún bàbá dé owó díẹ̀ màá dé mọ́ fi ń síbẹ̀ àmọ́ fi ń síbẹ̀ bá tó 100 níbẹ̀ àmọ́ fi síbẹ̀ so àdéjọmọ́ discuss hello sir ẹ káàsán sir. ẹ káàárọ̀ mi ò ẹ káàárọ̀. yes sir daddy. Canada ni mo ti ń sọ̀rọ̀. yes sir. yes sir. nípa ọ̀rọ̀ bàbá. yes sir. why bit complicated. yes sir. ẹ ti reunite family. yes sir. mo dúpẹ́ lọ́wọ́ olúwa tó bọ̀ bá rẹ̀ lọ́wọ́. àmín sir. now pẹ̀lú tí n tẹ fẹ́ fọ́ọ̀mù yẹn. yes sir. àwọn advice bẹ́ẹ̀ ti ní ìyẹn pé wọ́n ní wọ́n ti gbé ní Canada ọmọ wọn náà sọ pé maybe tó bá ro gbogbo ẹ̀ pọ̀ ní 48 yẹn or something like that. yes sir. then a gbọ́dọ̀ mọ̀ pé kí ni status wọn ní Canada is he a citizen? tó bá jẹ́ citizen wọ́n ní àwọn ẹ̀tọ́ kan tó jẹ́ kó dúró dè wọ́n. dádì ẹjọ́ ẹ ó lọ sàn yóò dáa fún yín ibi tí mò ń lọ gan nìyẹn ibi tá a ti nílò gúrùpù gan lẹ́ ń sọ yẹn ẹ jẹ́ ká lọ dá gúrùpù yẹn lẹ̀ àwọn ọ̀rọ̀ kan gbọ́dọ̀ kú ò ní general orí afẹ́fẹ́ ó gbọ́dọ̀ wà bóyá yẹn Canada ni o bóyá Canada America UK ni bóyá Canada America Nigeria àtàwọn bá ṣe ṣe ìyẹn ti di ọ̀rọ̀ inú gúrùpù bẹ́ẹ̀ yẹn sáà mi ò rò pé ẹ gbọ́ gbọ́dọ̀ gbé Canada. Capital City Canada sir ẹ jẹ́ àṣẹ group yẹn kẹ́yìn náà wà ń bẹ̀ ká wá sọ̀rọ̀ ṣẹ̀gbọ́n èmi á save number yẹn sìn after program ẹ chat mi ọ̀ wọ́n á dá group yẹn lẹ̀ ọ̀rọ̀ àádùn ń sọ torí life tá à ń ṣe yóò ti ń kọjá 1 hour báyìí àdẹ̀fẹ̀ kó pẹ́ àbá ti parí ẹ kà chat mi kí save number yẹn. ibi Canada tó dá yẹn wọ́n ní àwọn ẹ̀tọ́ kan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n. sir dadi àní ẹja parí ká dá group lẹ̀ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dadi n tí mò ń sọ yẹ kó ti yé yín dadi. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Mo wà yìí gbà, mo understand. So God bless you. For now, torí kọ́ ọ̀yẹ́ ti pọ̀, ó ti 120 minutes kò ti dá. Ìgbòho fọlọ́ lórí WhatsApp, kọ́ ti pọ̀ gan. Àlégbé pọ̀ mọ́ for now. Gbogbo yòókù, you want to be on WhatsApp, ẹ fẹ́ join group, ẹ fẹ́ mọ bó ṣe ń lọ. Pé ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ because irú nǹkan báyìí nǹkan tó lágbára ni. Ẹ má jà kó yẹpẹrẹ mú. Ìntí bàbá ń sọ kíní kan lánàá wọ́n kà sọ wọ́n ní ìwé tó jẹ́ pé tí n bá ṣe tán wọ́n sọ̀rọ̀ kíní kan trillion kíní kan wọ́n kàn sọ ṣe bá gbọ́ wọ́n ní ìwé tó jẹ́ pé tí n bá kọ́ tán tí n bá ṣe tán tí n bá lọ́ọ̀n tí n bá ṣe kíní kan wọ́n ní àwọn kíní kan ti tẹ́wọ́ gbà I don't know mi mọ̀ ẹ̀yin olóye pásítọ̀ lèmi gbogbo nǹkan yìí ó ti pọ̀ ju orí tèmi lọ ẹ̀yin kan ní òye Ọlọ́run fún ẹ̀yin kan lọ́gbọ́n láti digest láti béèrè gbogbo tẹ́sán ṣe èmi ò mọ̀ kẹ́yìn bá béèrè ayé yín ẹja lọ WhatsApp ilẹ̀ máa ṣe nọ́mbà kan ṣoṣo ẹyọkan yìí 07054900751 ẹja lọ́jọ́ ìgúrùpù ẹja ṣe gúrùpù yẹn kí ni ká sorúkọ ẹ̀ dáhùn àwòdíyà àfàwòdíyà sí Professor Ishola akalizu Professor àwòdíyà akọ̀wà bracket Agbala Gabriel akọ̀wà bracket Agbala Gabriel Professor àwòdíyà bracket Agbala Gabriel if you want to be in the group
if you want to be in the group tọ́wọ́ fẹ́ wà ní group yẹn ẹ kàn chat ẹ kàn lọ ẹ type I want to be in the group for Baba Wodia màá fi yín síbẹ̀ straight away èmi màá mú fóònù dání màá fi yín síbẹ̀ láti mọ update to know what next á rí ànúbà o ẹ ṣé o ojú òní tí yín o ẹ ríran wọn lọ́wọ́ Ọlọ́run ṣé ìpè nọ́mbà bàbá ṣé ìpè nọ́mbà bàbá wọn yẹn ṣé ń pè ẹ jẹ́ ń pè ẹ pè sá abẹ nọ́mbà ṣé fọ yín máa wà wọn ẹ máa bọ̀ 091 torí ẹ̀yin lẹ́wà pẹ̀lú bàbá ẹ máa bọ̀ wá 091 ẹ farabalẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ kan 081 65 21 091 bàbá wọn pè tí wọ́n ní 59 15 091 65 21 59 15. Thank you. ẹ tún pè again 091 65 21 59 15. Thank you. so nọ́mbà ọmọ wọn nìyẹn easily you can get through baba through him ẹ lè get through wọn náà through me bẹ́ẹ̀ kò lè dàbí ọmọ wọn báyìí torí wọ́n lọ ilé báyìí ẹ má bínú màá fún 100,000 báyìí ẹtì ẹ̀kọ́ dùnmú gbọ́ngbọ́nra wọn lọ sí jọ́ndà ẹ máa sẹ́lẹ̀ fún wọn máa sẹ́lẹ̀ fún wọn àbábá ìdílé ẹjọ́ tó rẹ̀ ìdílé ẹ̀fọ́ lákàrà wá sẹ́lẹ̀ sí mi ò béèrè owó lọ́wọ́ anybody mi bá àbá mi sọ pé káwọn ẹ̀fọn lórí afẹ́fẹ́ ẹ wọ́n ẹ̀fọn lówó pé wọn direct ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ ọlọ́run ṣe family ti unite àárí ànúbà group yẹn la fẹ́ join group yẹn ní kẹ́ lọ join tẹ́ bá fẹ́ join group yẹn group pé àwòdìyà pé ẹ fẹ́ mọ bó ṣe ń lọ because kíní ò lè kàn lọ báyìí ẹ ti sùn kíní ò lè lọ báyìí kò lè lọ báyìí kò lè lọ báyìí kò lè lọ báyìí àwọn tó ìjọ àwọn tó máa join group yẹn àwọn tó lóye mo ti ẹ̀ gbàgbọ́ American, Canada, UK, Nigeria díẹ̀ àwa fọ̀rọ̀ lẹ́nu wò sórí ṣèṣe pọ́n rán wa ṣèṣe blogger àbí blogger láàrin wa àfẹ́ wọ́n ìgbádìí ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ ikú bẹ́ẹ̀ tí ẹ bẹ̀rù kankan kò sáṣegbé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ ikú sátidé àti mú náà ni kẹ́lẹ́ rí nǹkan gbé YouTube kẹ́lẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ àti ikú ẹ bẹ̀rù àwọn ọmọ tẹ́ bí náà kò sí àṣegbé o ó gbà tó bá ṣe o kò sí àṣegbé o kò sí o àṣepamọ́ ló wà o Galatians 6:7 ká má ṣe tàn yín ara a lè gan Ọlọ́run ohun téèyàn bá fúrúgbìn ló máa ká máa fúrúgbìn ọ̀hún máa fún ìṣó o mẹjọ dá o mọ àwọn èèyàn bú o mọ nǹkan ṣe má bá lọ so má wọrí ìwọ́nu ọlọ́ọ̀kan Ọlọ́run ẹja join gúrùpù Àwòdìyà group ní WhatsApp ẹ lọ sí WhatsApp báyìí ẹ tẹ̀sí mo ti rí bí message 20 by one join group àfún wọn sínú group America, Canada, UK, Nigeria dẹ̀dẹ̀ àwọn ìlú Italy kankan Germany gbogbo ẹgbẹ́ lọ a ṣe group mọ̀mọ́ rẹ̀ o mọ̀mọ́ ẹ wá èmi máa sọ ilé ẹni máa bá ń ṣàánú mọ̀mọ́ first wife wọn rèé mọ̀mọ́ mo lè sọ báwọn pé ẹ bá ń ṣàánú mọ̀mọ́ yìí arúgbó ni wọ́n ìyàwó wọn rèé first wife Christian ni wọ́n ẹ bá ń ṣàánú ìyá yìí kò jù bá ń lọ ìyá ẹ jókòó so ẹ ṣe ẹ ra ànúbà nọ́mbà kan ṣoṣo is 07054900751 once again 07054900751 ẹ wo mo dúpẹ́ o ẹ ṣe o ẹ ra ànúbà o ẹ ṣe mọ́ wa. Jésù lẹ́lẹ́sìn bàbá ẹ ṣé Agbala Gabriel ẹ ṣé o ẹ kú ìtọ́jú mi ẹ ṣé o Jésù àsán ẹlẹ́sàn rí bàbá Ọlọ́run ẹlẹ́sàn ẹ ṣé Jésù àdúpẹ́ torí mẹ́mọ̀ fún mo lè sọ tán ọ̀rọ̀ ń dàbí pé kókú jáde gbogbo ẹ̀ jáde lẹ́ẹ̀kan náà ẹ ṣé kú ìtọ́jú ẹ ṣé o àdúgbò ilé olóko bá nípa àjọjì rẹ àníjágbé òní lágbára lọ́wọ́ ẹ ṣé o bàbá ẹni èèyàn ní ẹ ṣé àdúgbò ẹ ṣé gan ni bàbá ìjọ jẹ pé kí ní ìkórè lónìí ìjọ bàbá ilé èèyàn ọmọ tí mi bí àtẹ̀tẹ̀ ń wálé ni ilé ìgbé mi dé èsì kìíní dáadáa tẹ́lẹ̀
ibi tán gbé tẹ́lẹ̀ bóyá ìgbọ́ ìjèṣà dáadáa. ṣe ibi tán gbé. ibi tẹ́yìn ń gbé àbí táwọn ń gbé. táwọn ń gbé. tẹ́yìn ń gbé. ẹ fẹ́ wálé ẹ lọ wálé máa sanwó ẹ lọ wálé máa sanwó ẹ lọ wálé máa sanwó ẹni. kọlọ ẹ̀yin kọ́ gbọ́dọ̀ ẹ̀yin gbé. tẹ́lẹ̀ tọ́lẹ̀tì omi dà láàmú níbi mo ń gbé èsì èkó níwájú Kristi ni tẹ́lẹ̀ bá kúrò á jẹ̀bi wípé kan bá mi wà èèyàn náà kan tó wálé lọ́pọ̀ owó ní gbogbo ìyẹn tí wọ́n bá wà tí wọ́n bá rí ló dà bẹ́ẹ̀ kí wọ́n bá kó sí ṣe rò pé orílẹ̀-èdè bàbá rẹ̀ ti àtẹ náà. bẹ́ẹ̀ màmá ṣẹ́yìn náà fẹ́. ṣẹ́yìn sí kankan lẹ́nu tí o di ọlọ́ọ̀lọ́rọ̀ yẹn kí n bá tètè sọ̀rọ̀ mo lè máa sọ fún ẹ kí ló kú dé. dájú wa ní káwọn bá nípa àwọn àrùn yẹn lọ́wọ́ sóò. ọmọ ẹ má wọrí ẹ má wọrí ẹ ti kọ́ tanikọ́sẹ̀ ló mú ẹ̀ sí ọ̀sẹ̀ ìtàjẹ́ gbogbo tanikọ́sẹ̀ ló mú ẹ̀ sí ẹ fún mi lákàntì ẹ̀ lọ́kọ́ wa kí n sẹ́ni kí n sí 100,000 máa tọ́ sẹ́ni 100,000 yẹn ẹ lọ wálé ṣebí àbí ẹ ń bàbá lọ sílé ọ̀yà ẹ mọ̀ lọ ẹ wálé màá fún ọ lówó tó fi wálé màá fún ọ àgbàlẹ̀ fún ọ bẹ̀ẹ̀ ẹ̀yin kọ́. Mami, ṣe àwọn olùgbò náà lọ sódò ọdẹ bá ní kó máa lọ sódò yìí. ìlú ọ̀fìn bá ti wálé ní ti wọ́n máa bẹ sọ́dọ̀ ní ẹ̀rì wà sọ́dọ̀ òkèèrè kèmí wọn tó wá ní mọ̀ wà pẹ́lẹ́ ìdẹ́jọ́ bá kù bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ 1,000 aláǹdà tó kàn fún pẹ́lẹ́ bí ìṣèlú ní ọjà ìyàgbé àdá. Bàbá ó ti máa rí àánú ti dé ẹ ṣe ìpìtà ẹ ṣe àti.